aláṣẹ àti olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church wòlíì Babátúndé Ayọ̀délé ti gba gbajúgbajà agbábọ́ọ̀lù Nàìjíríà ní Victor Osimhen lámọ̀ràn láti má ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Wòlíì Ayọ̀délé sọ pé bí Osimhen bá fi lè darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea, ibẹ̀ ni ọjọ́ iwájú rẹ̀ nídìí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yóò ti dohun ìgbàgbé. Bí ẹ kò bá gbàgbé, láti bí oṣù mélòó kan sẹ́yìn ní Victor Osimhen tó ń gbá ọwọ́ iwájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli ti di ohun tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóríṣiríṣi ti ń fẹ́ láti rà. Ọ̀pọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Yúróòpù ni ìròyìn ti ń lọ káàkiri pé wọ́n nífẹ̀ẹ́ láti ra ọmọ bíbí ìpínlẹ̀ Èkó náà. Àwọn sì ni Chelsea, Arsenal, PSG, Manchester United, Liverpool àti àwọn míì. Wòlíì Ayọ̀délé nínú fọ́nrán oníṣẹ́jú 44 tó tẹ Awíkonko lọ́wọ́ ló ti sọ pé ògo ọmọ ọdún 25 náà kò ní búyọ tó bá fi lè darapọ̀ mọ́ Chelsea. Bákan náà ni àgbà òjíṣẹ́ Ọlọ́run náà tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà má ṣe pé Osimhen mọ́ tó bá fi lè lọ darapọ̀ mọ́ Chelsea nítorí pé yóò jẹ́ ìdíwọ́ fún wọn láti yege fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti ti Áfíríkà. Síwájú sí i, ẹ gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu wòlíì Ayọ̀délé gẹ́gẹ́ bó ṣe sọ. I want to quickly advise, as directed, Osimhen not to go to Chelsea. If you go to Chelsea, you will not shine, and to kill your career. NFF, if Osimhen go to Chelsea, don't call him. Don't call him. And also calling Osimhen to Nations into Super Eagles, they still need to review it properly. We have what it takes to go to World Cup now and Nations Cup. Please, we'll begin to preview all of this and see how it goes. Bọ̀sún Ọláníyì ló ń jábọ̀ fún yín láti iléeṣẹ́ ìwé ìròyìn Awíkonko.